Aláròyé máa wí o. Baálé ilé fẹ̀sùn àgbèrè kan ìyàwó ẹ̀ ń kóòtù ládájọ́ bá sọ sẹ́wọ̀n oṣù 3. Èsúró pàdídà òun lájá, ajá ọdẹ pàápàá pẹ̀yìndà òun ló lówó ẹ̀wà sílé. Òwe yìí ló ṣe rẹ́gí pẹ̀lú baálé ilé kan tílé ẹjọ́ sọ sẹ́wọ̀n nítorí ìyàwó ẹ̀ ń hùwà àgbèrè tó sì ka obìnrin náà pẹ̀lú àlè mọ́ ibi tí wọ́n ti ń bára wọn lájọṣepọ̀ lórí ibùsùn kan náà tí wọ́n jọ ń sùn nínú yàrá ẹ̀ gan-an. Nínú òfin orílẹ̀-èdè Nàìjíríà níbí, kò sí ẹ̀ṣẹ̀ fún yàn láti fi ẹ̀sùn kan ọ̀daràn ẹnikẹ́ni láì jẹ́ pé olúwa rẹ̀ ní ẹ̀rí tó dájú lọ́wọ́ láti fi ìdí ẹ̀sùn náà múlẹ̀. Ṣùgbọ́n ẹ̀rí tó dájú láti fi ìdí ẹ̀sùn ìwà àgbèrè múlẹ̀ lọkùnrin náà torúkọ rẹ̀ ń jẹ́ Fan gbé síwájú ilé ẹjọ́ gíga kan lórílẹ̀-èdè Taiwan, ṣùgbọ́n kinní ọ̀hún padà bú lọ́wọ́. Ìdí ni pé kàkà kí wọ́n lo ẹ̀rí náà láti dá a láre gẹ́gẹ́ bí olùpẹ̀jọ́ kí wọ́n sì fìyà jẹ olùjẹ́jọ́ fún ẹ̀sùn àgbèrè náà. Ẹni tó pẹjọ́ gan ni wọ́n fìyà jẹ. Wọ́n ló jí fídíò ìyàwó ẹ̀ láì jẹ́ pé ó fún un níyọ̀ǹda láti ṣe bẹ́ẹ̀. Gẹ́gẹ́ b'Aláròyé ṣe gbọ́, ó ti tó bí ọdún mélòó kan tí Fan pẹ̀lú olólùfẹ́ ẹ̀ ti ṣègbéyàwó tí ìgbéyàwó ọ̀hún sì sèso ọmọ méjì. Ṣùgbọ́n kò pẹ́ tí wọ́n ṣègbéyàwó ọ̀hún lọkùnrin náà fura pé ìyàwó òun yàlè. Kì í ṣe pé obìnrin náà ń ṣe ìṣekúṣe rẹ̀ níbi tó jìnnà rárá o, inú ilé wọn gan tí wọ́n ń gbé ló ti ń ṣe gbogbo ohun tó ń ṣe. Èyí ló mú kí Fan dọ́gbọ́n rí ẹ̀rọ ayàwòrán ìkọ̀kọ̀ méjì kan sínú ilé wọn. Ó fi ọ̀kan síbi piano tí wọ́n ń gbé sí ẹ̀gbẹ́ yàrá tí gbogbo ẹbí wọn ń lò nínú ilé ọ̀hún. Ó sì fi ìkejì síbi ẹ̀gbẹ́ kọ̀ǹpútà kan tó wà nínú yàrá tí àwọn méjèèjì nìkan ń sùn. Méjèèjì sì dàbí pàkúté tí ọdẹ dẹ sí ojú òpó tí ẹran ń gbà kọjá. Kò pẹ́ púpọ̀ tí tàkúté ọ̀hún fi ré nítorí kò ju ọ̀sẹ̀ méjì péré lọ lẹ́yìn náà lẹ̀rọ ọ̀hún tú àṣírí ìyàwó ilé náà pẹ̀lú àlè rẹ̀ tó sì ya gbogbo bí àwọn méjèèjì ṣe jọjọ wọnú yàrá náà tí wọ́n sì ń jọjọ ń bu ara wọn mọ́ orí ibùsùn níbẹ̀ fún ìgbà pípẹ́. Èyí ló mú kí ọkọ ìyàwó náà pinnu láti kọ olólùfẹ́ ẹ̀ sílẹ̀. Ṣùgbọ́n ìgbésẹ̀ tí ọkọ ìyàwó náà gbé láti kọ ìyàwó ẹ̀ sílẹ̀ lábẹ́lé kò sèso rere o, nítorí obìnrin náà fà á kékọ́rí. Ó ní dandan àfi káwọn méjèèjì máa fẹ́ ara àwọn lọ ni. Ṣùgbọ́n àwọn àgbà bọ̀ wọ́n ní imí tíntín létí àwo gbẹ̀gìrì, bójú bá kúrò ọkàn kò ní kúrò níbẹ̀. Fan mórílé kóòtù, ó ní kí ilé ẹjọ́ fòpin sí ìgbéyàwó àwọn. Ǹjẹ́ kí ló dé? Ó ní ìyàwó òun hùwà àgbèrè. Wọ́n ní báwo ni àwọn yóò ti ṣe gbàgbọ́? Nígbà náà ló dákẹ́. Ó ní òun kò ní àlàyé kankan láti ṣe mọ́ wàyí. Nínú fídíò tó ń mú wá sí kóòtù yìí, ládájọ́ àti gbogbo èrò tó wà ní kóòtù yóò ti fi ojú ara wọn rí kedere. Àmọ́ ṣá, ibi tí olùpẹ̀jọ́ fojú sí ọ̀nà kò gbabẹ̀ lọ o. Lẹ́yìn tí adájọ́ wo fídíò tán, ó ní ọkọ ìyàwó gan ló hùwà ọ̀daràn nítorí kò lẹ́tọ̀ọ́ láti ya fídíò ìhòòhò ìyàwó ẹ̀ láì jẹ́ pé onítọ̀hún yọ̀ǹda fún un láti ṣe bẹ́ẹ̀. Ní ilé ẹjọ́ bá sọ olùpẹ̀jọ́ náà sẹ́wọ̀n oṣù 3. Lọ́dún 2022 l'Aláròyé gbọ́ pé ìgbẹ́jọ́ ọ̀hún kọ́kọ́ bẹ̀rẹ̀ tí olùpẹ̀jọ́ tó di ọ̀daràn lójijì sí ìpè ẹjọ́ kòtẹ́milọ́rùn. Ṣùgbọ́n lọ́sẹ̀ tá a wà yìí ní ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn pàápàá dájọ́ wọ́n ní ìyà tí wọ́n fi jẹ ọkọ ìyàwó ní kóòtù àkọ́kọ́ gan ló tọ́ sí i nítorí kò dáa bó ṣe ya fídíò ìwà àgbèrè tí ìyàwó rẹ̀ hù. Nítorí náà dandan ni kó fi ẹ̀wọ̀n oṣù 3 jura gẹ́gẹ́ bí ilé ẹjọ́ àkọ́kọ́ ṣe sọ. Ọláwálé Àjàó ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Ismail Adéẹ̀yọ̀ ló kà sétígbọ̀ọ́ yín.